ọ̀rọ̀ bàbá ìjẹ̀ṣà madam princess àti ìyàbọ̀ ọjọ́ ìfura lóògùn àgbà. bí gbajúmọ̀ òṣèré kan bá wà tí inú rẹ̀ dùn tòótọ́ lásìkò yìí nílẹ̀ wa, ó dájú pé bàbá ìjẹ̀ṣà ìyẹn ọ̀gbẹ́ni James Ọlánrewájú Omiyinka jẹ́ ọ̀kan nínú wọn, tàbí kó jẹ́ òun gan lẹ́ni ọ̀hún. ní ìdàkejì ẹ̀wẹ̀, bí òṣèré kan bá wà tí gbogbo nǹkan tojú sú, tí kò tíì mọ èyí tó yẹ kó ṣe tàbí ọ̀nà wo ló dára jùlọ láti tọ̀ lásìkò yìí, bàbá ìjẹ̀ṣà yìí kan náà ni. bó sì ṣe yẹ kó rí nìyẹn, nítorí ọ̀rọ̀ tó bá ti ṣojú ìlú kò tún farasin mọ́. lára ìdààmú àti ìpèníjà kéèyàn jẹ́ ìlú mọ̀ọ́ká nìyẹn. ọ̀rọ̀ gbogbo kì í ṣe lórí alábàáhùn. ọjọ́ 14 oṣù kọkànlá ọdún yìí ní ìtàn ìgbésí ayé ọkùnrin aláwàdà tí èdè ìjẹ̀ṣà rọ̀ lọ́rùn bí ẹni fàkàrà jẹ̀kọ náà bẹ̀rẹ̀ lákọ̀tun bíi ti ọmọ òkókó. nǹkan bíi aago 7:30 àṣálẹ́ ọjọ́ náà, táwọn ẹ̀ṣọ́ ọgbà ẹ̀wọ̀n Kirikiri parí gbogbo ètò àti àmọ̀ràn tí wọ́n ní fún un, tí wọ́n sì sìn ín jáde, tí wọ́n juwọ́ sí i lẹ́nu géètì, lọkùnrin náà tó mí atẹ́gùn àlàáfíà lẹ́yìn ọdún 3 ààbọ̀ ní kérémọ́njé. lára àwọn ìbéèrè tí yóò máa wá sí ọkàn rẹ̀ ni pé, níbo ni kí n ti bẹ̀rẹ̀ náà? ọ̀nà wo ni mo fẹ́ tọ̀ báyìí o? bí ọpọlọ rẹ̀ yóò ṣe máa rán létí òkìkí àti ayọ̀ rẹ̀ kó tó wọṣọ ọ̀lọ̀, yóò tún rántí hílàhílo tó là kọjá lásìkò ìgbẹ́jọ́ títí tádájọ́ fi gbé ìdájọ́ kalẹ̀. ìgbé ayé rẹ̀ lọ́dọ̀ àwọn olùṣọ́ ẹ̀wọ̀n àti àwọn ẹlẹ́wọ̀n ẹlẹgbẹ́ rẹ̀, àti gbogbo nǹkan tó pamọ́ sáràlú àmọ́ tó ṣe kedere sí òun alára àti ẹlẹ́dàá rẹ̀, gbogbo èyí ni yóò rántí pátá. ṣé Yorùbá bọ̀ wọ́n ní béèyàn bá ń sọ̀kò sọ́jà yóò ní ọ̀rẹ́, béèyàn sì ń gúnyán fi bọ́ gbogbo ìlú, òun náà yóò sì lọ́tàá tiẹ̀. ọ̀rọ̀ bóyá bàbá ìjẹ̀ṣà jẹ̀bi àbí kò jẹ̀bi kọ́ lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí báyìí. bẹ́ẹ̀ ni kì í ṣe ọ̀rọ̀ wọn purọ́ mọ́, wọ́n dìtẹ̀ mọ́ ni mọ́. ọ̀bẹ gé ọmọdé lọ́wọ́, ọmọ sọ̀bẹnù, ọ̀bẹ ti parí ohun tó fẹ́ ṣe. bàbá ìjẹ̀ṣà ti lọ, ó ti bọ̀. èyí gan tó ìdí láti dúpẹ́. gbogbo ẹjọ́ àti atótónu lórí ẹni tó jẹ̀bi tàbí tó jàre kò yàtọ̀ sí kéèyàn máa yín àgbàdo sẹ́yìn igbá. ìfàkókò ṣòfò lásán ni. àmọ́ ṣá o, ẹ̀kọ́ àti àmọ̀ràn gidi wà nínú ìṣẹ̀lẹ̀ bàbá ìjẹ̀ṣà yìí. àkọ́kọ́ ni pé kí bàbá ìjẹ̀ṣà dúpẹ́ fún Ọlọ́run tó pa á mọ́, tó sì dá ẹ̀mí rẹ̀ sí, tó fi lọ tó fi bọ̀. ojú tó bá rí bi tí kò fọ́, ojú ọ̀hún sì ní nǹkan dáadáa tó máa rí láyé ni. lẹ́yìn náà, Yorùbá ní ìtàkùn kan kì í fọ́ni lépo lẹ́ẹ̀mejì, nítorí bí onílàákàyè ẹ̀dá kan bá kọsẹ̀ lórí àṣìṣe kan, onítọ̀hún yóò túbọ̀ kíyèsára ni, kò sì ní rìn nítòsí irú àṣìṣe bẹ́ẹ̀ mọ́. ó ṣetán, ẹni tó lórúkọ ni ẹ̀tẹ́ àti àbùkù ń wá kiri. awọ̀lúmátẹ̀ sì mọ ìwọ̀n ara rẹ̀ ni. bàbá ìjẹ̀ṣà gbọ́dọ̀ ṣọ́ra fún gbogbo ọ̀rọ̀ olóbìnrin dé, ká má ṣẹ̀ṣẹ̀ sọ ti ọmọdé tàbí ọmọléèwé. èèwọ̀ nìyẹn gbọ́dọ̀ jẹ́ fún un. kódà bí kò bá tiẹ̀ ní èrò àìdá kan lọ́kàn pẹ̀lú irú ọmọdébìnrin bẹ́ẹ̀, nítorí mo ṣu mi ònùdí, èèyàn mélòó la fẹ́ máa fẹ ìdí hàn? ààbọ̀ ọ̀rọ̀ ó ti tó fọmọlúàbí. níwọ̀n ìgbà tí àwàdà rẹ̀ sì ti jẹ́ ẹ̀bùn tí Ọlọ́run fún un, kò gbọ́dọ̀ nira jù láti mọ apá ibi tí yóò ti bẹ̀rẹ̀ ìgbé ayé ọ̀tun padà. bí ẹṣin bá dáni, àátún-gùn ni. òwú tí àdá mọ̀ ní ká àdá léyìn lóòótọ́, àmọ́ àdá kò nítorí ìyẹn fi òwú náà sílẹ̀. bó pẹ́ bóyá bàbá ìjẹ̀ṣà yóò gungi ọlà, nítorí àdúró ìṣí lóògùn ọrọ̀ bí Yorùbá ti wí. ní ti madam princess ìyẹn Dámilọ́lá Adékọ̀yà tó fi ẹ̀sùn kan bàbá ìjẹ̀ṣà tí ọlọ́pàá fi lọ mú un, kọ́rọ̀ tó di ti àwọn agbọ̀ràndùn bíi Ìyábọ̀ Òjó, Yọ̀mí Fábíyì, madam Esabod àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. òwe Yorùbá kan sọ pé èébú àlọ́ ní tahun, àbọ̀ níta náà ẹ̀. wọ́n sì tún máa ń sọ pé àṣejù òpọ̀ ní kángun, bẹ́ẹ̀ ni tiẹ̀ rí lágbájá. ìtumọ̀ òwe méjèèjì yìí ni pé ìwọ̀n ní nǹkan dùn mọ́. ibi tó bá yẹ kéèyàn dákẹ́ kó ṣánko bo ohun tó ti ṣẹlẹ̀ lórí, bí tọ̀hún bá tún bẹ̀rẹ̀ àwíjàre tuntun, àbọ̀ rẹ̀ kì í dà. kódà kì í ṣe nǹkan tó burú bí princess àti Ìyábọ̀ Òjó bá kàn sí bàbá ìjẹ̀ṣà tí wọ́n gbàgbé ọ̀rọ̀ àná tí wọ́n sì nawọ́ ìdáríjì sí i. ó tọ́ kí ẹrú sá, ó sì tọ́ kólówó ẹ̀ náà wá. bá ò bá gbàgbé ọ̀rọ̀ àná, a ò lè rẹ́nìkan àbá ṣeré.
bí nǹkan ìbínú bá ṣẹlẹ̀ ọmọlúàbí yóò bínú mọ níwọ̀n ni, bó bá sì ti rí ẹ̀tọ́ tàbí sẹ̀ríà kan gbà tọ̀hún gbọ́dọ̀ jẹ́ kí ọ̀rọ̀ tán síbẹ̀ ni. Láti wá fàáké kọ́rí, ká bẹ̀rẹ̀ ìjà àjàdíjú tàbí ká wá sọ ẹni ẹlẹ́ni lórúkọ tí ìyá àti bàbá kò sọ kò yẹ ọmọlúàbí rárá. Ẹni kí o lè sáré ó sáré, ẹni kó da tọwọ́ ẹ̀ sílẹ̀ ó dà á sílẹ̀, kí la wá tún fẹ́ kó lè ṣe o. Láti tún wá lọ dá iná awuyewuye míì sílẹ̀ lórí ẹ̀rọ ayélujára, kéèyàn máa wá wí wóróworó tí wọn ò bí léèrè, tàbí kí ìjà wá di ọ̀tá ọ̀run ògbẹ́bọ, ìyẹn léwu o. Òpònú èèyàn nìkan ni yóò jẹ́ kí nǹkan tí òun ṣe níyì di nǹkan àṣetẹ́. Ìwọ̀n ni nǹkan dùn mọ́, àti ẹni fẹ́ jà fún ẹ̀tọ́ àti ẹni fẹ́ jà lòdì sí ẹ̀tọ́, ìfura lòògùn àgbà. Àìjẹ́ bẹ́ẹ̀, ibi tí àyà bá ti fẹ́ tún ojú ọmọ rẹ̀ ṣe náà ní ti kigi gún lójú. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ láyé gbà, Ọlọ́run lọ́ba ẹ̀san, òun ni ajàfẹ́tọ̀ọ́ àgbà, òun sì ni onídàájọ́ kó wá wa. Ní ti àwọn olólùfẹ́ bàbá Ìjẹ̀ṣà, Ìyábọ̀ Òjó àti Madam Princess, kò sí àmọ̀ràn míì ju pé ká fẹ̀sọ̀ máa bá eré àníyàn wa lọ pẹ̀lú kó wá wọn. Àsìkò yìí kọ́ ló yẹ kéèyàn máa lọ hú fídíò ohun tó ti ṣẹlẹ̀ sẹ́yìn tàbí ọ̀rọ̀ ìbínú tó ti wáyé kọjá jáde, bí ìgbà téèyàn fẹ́ dá ogun tuntun sílẹ̀ ni. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ àwọn tó ń ṣe bẹ́ẹ̀ kì í ṣe ìfẹ́ ẹnikẹ́ni nínú wọn ló mú wọn ṣe o. Àgúnmu òwò àti oògùn awọ́rò orí ẹ̀rọ ayélujára ni. Àmọ́ ohun tá à ń wí ni pé bí onímílíìkì kò bá ti ṣe èrè, alágolo ò gbọ́dọ̀ lóhùn sínwín o. Ọgbọ́n ọlọ́gbọ́n ni kì í jẹ́ ká pàgbà níwèrè. A dúpẹ́ fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa lórí ìkànnì yìí. Ire o.